Ojúmọ́ ayọ̀ fún gbogbo ẹ̀yin lólùfẹ́ mi pátápátá ṣàlàáfíà ni mo bá yín. Ọlọ́run á jẹ́ kí a máa rí tiwa ṣe àkóbá àdàbá àní rí àní ṣọ̀rọ̀ sọ àní ṣílẹ̀ tẹ̀mọ́lẹ̀. Lénìí topic tí mo mú wá fún wa ó wà interesting gan-an ṣùgbọ́n mo fẹ́ ká fi làákàyè ká fi gbé kẹ́ bàbá mi lọ. Gbogbo ẹ̀yin létí kan ẹ jọ̀ọ́ méjèèjì mo fẹ́ ká lò lénìí ẹ má lo etí kan ẹ má fi tí ọ̀tẹ̀ gbọ́ mi ò bọ́ tẹ̀wà. Mo fẹ́ ṣe analysis mi lórí iye records tí àwọn eléré kọ̀ọ̀kan tí wọ́n ní mi ní lọ fáàjì máa kàn lọ from 1 to 9 mi sọ pé position tó wà nìyẹn o but just 9 Fuji musicians tí mo rò pé wọ́n wà relevant dáadáa so wọ́n pọ̀ tó wà relevant o but wọ́n bá tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ nìyẹn just 9 numbers 9 out of them so mi ní bọ́ ṣe tẹ̀lé àwọn nìyẹn o ẹ má ṣì mí gbọ́ o yẹ láṣì gbọ́ o iye records tó ti ṣe ni mo fẹ́ sọ. Number 1 nu wọn bàbá wa olóògbé late Dr. Sikiru Ayinde Barrister ọmọ Agbájélọlá Dẹ̀dẹ̀ Ẹ̀gbò ọmọ Oníbàdàn lé Olúyọ̀lé. Bàbá release first record wọn ní 1966 but kì í ṣe Fuji record náà release ní 1966 yẹn. The first Fuji record tó máa kọ́ release was 1974 dàpọ̀ fún volume 6 wọn ní first Fuji album wọn so 1974 káàkà láti 1966 yẹn sí ọdún tí wọ́n fi late wọ́n bàbá Sikiru Ayinde Barrister wọ́n release over 100 records ní Barrister release wọ́n tó kú kó tó fi lè ṣaṣọ búra. That is number 1. Number 2 General Kollington Àyìnlá ìyẹ̀rọ ọmọ akọ̀lọ́jẹ̀ ọmọlọ́ta ló láwo General Kollington Àyìnlá bàbá àgbàlagbà àwọn náà release close to 100 albums tí bá ní close to 100 kẹ́ mọ̀ pé ó lé ní 90 albums nìyẹn so close to 100 albums èyàn ò lè get exact number but n kò miss 1 2 or kò lé 1 or 2 ó ṣe rí nìyẹn ẹ get ẹ bẹ́ẹ̀ yẹn so General Kollington Àyìnlá wọ́n release close to 100 which means pé ó lé ní 90 albums wọ́n release. Number 3 K1 the Ultimate irú tí K1 yìí máa fi picture àwọn albums wọn wọ̀nyí ẹ̀yin tẹ́ mọ year àti title àwọn albums wọn máa fi wọ̀nyí so K1 the Ultimate wọ́n release over 50 studio albums mi sọ live performance so over 50 studio album nìkan pé wọ́n release in studio wọ́n ṣe record àwọn nìkan kì í ṣe dread o over 50 studio albums ní K1 the Ultimate ni wọ́n release wọn náà lẹ́wọ̀n lójú screen nìyí yẹn live pọ̀ lọ like but studio album wọn over 50 ní K1 the Ultimate ni wọ́n ṣe na like my boss that is number 3 my boss number 4 ọ̀dọ̀ Patos bẹ Obesere wọ́n release over 20 studio albums ní Obesere náà release láti orí introduction débi tó ti dúró over 20 bóyá 21 22 23 náà release then my boss orí Alhaji Wasalabi Pasuma release over ọ̀nà tí Pasuma yẹn náà máa fi hàn lójú screen Pasuma release over 60 studio albums kì í ṣe duet o kì í ṣe touch combination mi ìyọ́ bí fi combination kún o over 60 studio albums lone album tó dá ṣe àwọn nìkan over 60 ní Pasuma ni wọ́n ti release by láti 1993 di 2025 ó ti lé ní 60 so bẹ́ẹ̀ 61 62 63 but ó ti over 60. màá bọ́ sórí Alhaji Saheed Òṣùpá Dr. Saheed Òṣùpá ti release over 70 studio albums Saheed Òṣùpá náà ti release látòrí Fuji Fadisco ní 1992 ti 2025 wọ́n ti release over 70 bẹ́ẹ̀ 71 72 73 I don't know but it's over 70. màá bọ́ sórí Malaika ti release over 30 studio album mi sọ combination ò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dread sọ́jọ́ ṣe pẹ̀lú pàṣẹ pẹ̀lú àwọn kan but Malaika lone album wọn lone studio work wọn Malaika ti release over 30 studio album Malaika like 31 or 32 ni. Then Sefiu Alao wọ́n ti release over 40 studio albums lone album combination nù ẹ̀ tọ́jà nìkan ṣe over 40 studio albums Sefiu Alao láti orí Cardozo 90 títí tó ti dúró yìí over 40. màá bọ́ sórí Atawewe Sulaiman wọ́n ti release close to 20 studio albums bí o pé album wọn pé 20 ó fẹ́ súnmọ́ 20 láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ní 90 láti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní release record ní 96 títí di 2025 yìí 20 albums ní Atawewe ti release. mo kún ti dákọ̀ àwọn mẹ́sàn-án pé fún wa tí o kò jẹ́ bó ṣe jẹ́ ẹ ṣe ó kọ́mi tí ìpadà mi mọ́ yín olólùfẹ́ yín náà ni olúwayé tí gbogbo yín fẹ́ ẹ̀yin tẹ́ ń fẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ tí ì máa fẹ́ mi náà Ọlọ́run á fi fẹ́ mi á fi sí yín lọ́kàn mi kì í ṣe ní ìbàjẹ́ mi kì í ṣe onímọ̀dàrú kó lè dáa in fact àwọn content tèmi ṣe àwọn
tó bá fẹ́ gbà pé kọ́ máa ṣe analysis lórí Fuji lọ́la wọ́n máa rí nǹkan lónú àwọn content mi ti ṣe sílẹ̀ wallahi ta'ala ìsúnmọ́ bí asọ́láwà ọlọ́run bá ń gbọ́ wọ́n á rí nǹkan kan àbí méjì wọ́n máa rí lónú ẹ̀ torí ẹ̀ mi ṣe fàfòsísí. I love you all. See you next time, same channel. Stay blessed. I love you all. Thank you.